ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ojúmọ́ ẹ̀yin ọmọ ìyá mi níbi tẹ́ ti ń wò mí, gbogbo ibi tẹ́ ti ń wò mí. Ọ̀rọ̀ gbogbo yín á di ayọ̀ lágbára Èdùmàrè. Ó láàrọ̀ ló máa jẹ́ ti yín, ìgbéga ló máa jẹ́ ti yín, ẹ̀rẹ̀ ní padà sẹ́yìn. Gbogbo kan tí ẹ fọwọ́ ara yín ṣe lágbára Èdùmàrè, gbogbo kan tẹ́ fọwọ́ ẹ dẹ́wọ́lé lágbára Èdùmàrè, èyí tẹ́ fọwọ́ ara yín ṣe, gbogbo ẹ̀ ló máa yọrí sí rere lágbára ẹ̀dá tó láyé. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ẹ̀yin ọmọ ìyá mi, mo bẹ̀ wá mo rọ̀ wá. Ṣé rí ilé ayé ó ń sáré à ń tọ̀ ọ́. Ẹni tó ń sáré ọwọ́ ò tí bá, ẹni tí ò ń sá ń kọ́, that is the reason why tí wọ́n fún alára ẹ̀ máa sáré. Àwọn tó lówó wọ́n gbìyànjú wọ́n sáré sí ni pé káwọn máa ní sí. Àwọn olówó àwọn bàbá wa màmá wa máa ń pa èdè kan, wọ́n máa ní olówó máa lówó sí ni, olówó àgbà lọ́wọ́ aláìní á fi dẹni tó ní. Kí ni reason tó wù ọ́ fún alára ò fi sáré gbìyànjú? Torí pé wọ́n sáré ni o, nítorí pé wọ́n sáré ni. Kí ni reason tí wù ọ́ fún alára ò fi gbìyànjú kó máa sáré tó bá sọ pé wọ́n bá sọ kan fún ẹ pé kó ṣe wọn náà ṣe, try gbìyànjú kó ṣe kẹ́fíjì bá lè wà òkè fún ẹ, kó náà bá lè kára ẹ kún olówó, kó bá lè máa gbà lọ́wọ́ aláìní. Lágbára rẹ̀ mi ní padà sẹ́yìn, máa ní sí máa lọ wájú sí ni. Wọ́n tó ń bú mi tí mo mú sí ìkọsílẹ̀ tó ń bú mi, ara ẹ̀ ló ṣe, èmi kọ́ o, oní irẹ́ ni kíní kan ni kó kan ní ara òun ṣe ara ẹ̀ wà láìtàlà òun ṣe ara ẹ̀. Ìkan tí mo gbé tọ́lọ́run fún mi ní táìmù tí mo wà yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ ni fún alára ẹ̀ kó lọ rí ẹ̀. That's it. Let me teach you something. Ọmọ ìyá mi. Please and please. Ẹ jẹ́ ká lọ wá àṣejẹ lélẹ̀ o, àṣejẹ ọ̀la ni, àṣejẹ owó tàbí rówó lójoojúmọ́. O lè ṣe ní sìnkú máa rówó, kò rówó lè ní bá ṣe ìṣe láàárọ̀ kùtù, wàá rówó, kò sí ọjọ́ ìwà rí owó. Mi ò sọ pé kó má tiraka. Yálà òun ṣe láwọn ọ̀rẹ́ níṣẹ́, you have to tiraka. You have to hustle tight. That's what I'm saying. Please and please, let's go. Ẹ lọ wá ewé tagiri, ẹ̀wà 21 tí ò lójú rárá, tí ò lu lára, tó complete, tó pé 21. Ẹ tó lera wọn, ẹ kò lérò lọ. Ẹ kó atajọsìn dúdú, atajọ yálà gbígbẹ yálà tútù, yálà tútù, dúdú ẹ wá 11, ẹ kó sí lórí. Ẹ wá atajọsìn náà, the same atajọsìn náà pípọ́n again, 10, that one is 10. Gbogbo wá di 11, dúdú 11, pupa atajọsìn náà yẹn 10, which is 21 again, ó di 21 pẹ̀lú kíní ó di 21 again. So ẹ kò lè lórí. Ẹ tó wá mú ẹran màlúù, pàṣẹ ẹran màlúù kò gbúdọ̀ ṣe gún bẹ́ẹ̀ o, ẹ gé sí ọ̀nà 21. Ẹ kò sínú kíní, ẹ wá lọ wá ìsàsù tuntun yẹn ló máa fi ṣe lọ tó bá ń wù ẹ́. So wàá mú ìsàsù tuntun yẹn, wàá gbé sí kíní, wàá gbé sílẹ̀, wàá yọ wájà kúrò lára, wàá fi ó lè fomi fọ̀, ó lè fomi ṣàn, má fọṣẹ ṣàn, fomi ṣàn, àbí kó wá ògógóró kò fi fọnú ẹ̀ hot, kò fi fọnú ẹni hot, kò fi fọnú ẹ̀, bá ti fọnú ẹ̀ wàá kó ẹran màlúù tó gé sí 21 yẹn sí. Fún alára ege rabanchi ẹ̀ lọ́jà kó wá gé nílé, gé sí ọ̀nà 21, bá ti gé sí 21, o máa wá lọ kíní gbogbo àwọn kan yẹn, atajọsìn àti ewé kíní yẹn, ewé tagiri 21 yẹn, wàá lò wọn papọ̀, wàá ti lò wọn papọ̀ ọmọ ìyá mi, wàá fá wọn lórí ẹran màlúù yẹn, fipò sí fi yọ sí sèé ọmọ ìyá mi. Sèé láàárọ̀ kùtù, tó bá ti sèé láàárọ̀ kùtù kó wá jẹ, sọ sórí kan, bá ti fi epo sí iyọ̀ díẹ̀ sí, bá ti fi sí, bá ti jiná tán ọmọ ìyá mi sọ síbi kan, bá ti sọ sórí kan, sọ sórí òṣùká àbí kó sọ sórí tébù, wá jẹ́ kó tutù, bá ti tutù tán ṣàdúrà owó sí, ṣàdúrà ajé sí, ṣàdúrà ọ̀rọ̀ sí. Bá ti ṣe tán, bá lè jiná tán kó jẹ. Má bá ẹni bọ̀ sọ owó lásán ni kó fi kó jẹ. Bá ti wá jẹ tán, láwọ̀ ẹ̀, fọwọ́ ẹ̀, pa ọwọ́ ẹ̀, má fọwọ́ ẹ̀, má sanwó ẹ̀, fọpá ojú pa gbọ́ ẹ̀, wàá rí owó lọ́jọ́ ẹ̀, wàláì. Bó ṣe confirm, ó dájú ni, ó dá mi lójú ni. Ẹ jẹ́ ká lọ ṣe, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, èmi ṣe tèmi o, mo kọ́ ẹnì kan kí ó balẹ̀ rí, kí mi máa balẹ̀ máa rógun mi lónìí. Bóyá o ṣe, ó kọ́ mi o, mo sọ tèmi, mo dúró náà o, ire o. Nọ́mbà mi, ẹ má gbàgbé, me, I don't have two number online. I have two number online.
I have only 2 number online. Number mi lele 081 222 148 91 080 28 97 5341. That's my number. God bless you. Ire o. Abalawo International.